Ayinde tún ti bẹ̀rẹ̀ o. Ó tún ti lé Emmanuella Ropo lọ o. Ọlọ́run ló mọ tó fi wọ́n ṣe. Gbogbo ẹ̀. Wọ́n ní wàhálà gidi ti wà o. Wàhálà ti wà láàrin àgbà fújì olórin King Wasiu Ayinde, Marshal Kwam1 olórí ọmọọba Kílẹ̀ Ìjẹ̀bú, àwọn àti ìyàwó wọn Emmanuella wọ́n ní wọ́n ti dàrú. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́, ṣé lóòótọ́ ni? Ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ni pé eléyìí tún ti lọ mọ́ Wasiu Ayinde lọ́wọ́ o, pé kí ló dé táwọn obìnrin ń kúrò báyẹn. Wọ́n ní kí ló ń fi wọ́n ṣe. Nǹkan táwọn èèyàn ń sọ rèé o. Wọ́n ní marriage Alhaji pẹ̀lú Emmanuella gan, wọ́n ní kò tí ì lo 3 years tí wọ́n marry, tí Alhaji Wasiu náà dẹ̀ joyè tán joyè olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú. Gbé kí ló wá ṣẹlẹ̀, kí ló fà á? Kódà wọ́n sọ àwọn nǹkan kan tí Emmanuella ṣe tí ó ṣe tó lágbára. Wọ́n sọ àwọn nǹkan kan tó lágbára tó yẹ kẹ́ ẹ gbọ́ tí ó ṣeé ṣe kó fà á. Báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́ gangan? Èyí táwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ marriage Alhaji Wasiu Ayinde àti Emmanuella, ẹ wá gbọ́. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Báwo ló ṣe jẹ́? Ṣé lóòótọ́ ni pé Emmanuella tí Wasiu Ayinde ń pè ní Red Rose tó ń pè lóríṣiríṣi orúkọ tó dùn ipò ti kúrò lọ́dọ̀ Wasiu Ayinde? Ṣé lóòótọ́ ni? Now wípé Wasiu tún ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwà tó máa ń wo, ó tún ti lé eléyìí náà jáde, and I was like, come on, they just got married less than 3 years, and then not even that, bàbá ṣe ìjòyè ni adẹ̀rí bọ́ ṣe pọ́n wọn lílé tó ń pọ́n ìyàwó wọn lé níbẹ̀, tíyàwó tí odindi Akilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n tún wo ìyàwó wọn tí wọ́n sọ wọ́n ní Red Rose. Kí la pé ó yá bá mi type ẹ̀ Red Rose Ayinde. Ó gbọ́ pé Ayinde náà bá dẹ̀ ti lọ a tún kọrin a ní my Red Rose. Okay, kí ló lè ṣẹlẹ̀ sí Red Rose àti Daddy? Red Rose and Daddy, Red Rose and Daddy, just like that. Àmúniláíláí. Kí ló ń ṣẹlẹ̀? Well, à ń tọpinpin getting tó ṣẹlẹ̀ o. Kí ló dé? Okay, a bá tún dúró. Ẹ̀bá yellow Daddy, Red Rose Daddy. Àdàfún kí làwọn orúkọ wọn? Red Rose Ọ̀kìn, Àjíkẹ́ Ọ̀kìn. Okay, ẹ ṣe jàre. Mo wá wò pé kí ló lè ṣẹlẹ̀? Anyway, let's keep our fingers crossed. Of course, on her birthday, you know I love Ayinde, and anything that has to do with Ayinde, I just love that person. You know. And I was like, kí ló dé tí popsi mi ò kí daddy mi? Tí wọ́n kíyàwó wa náà, kí ló ṣẹlẹ̀ náà? Kí ló fẹ́ fà yẹn ní ọjọ́ birthday? Èmi post, mo gbogbo àwọn tiwa náà, gbogbo everybody post. Kí ló ṣẹlẹ̀? But you know, I didn't just, you know what I do on my platforms. I promote beauty. I promote fashion. So anybody tó bá ti máa ṣùgbọ́n máa gbé. So bẹ́ẹ̀ mi ṣe ń gbé àwọn èèyàn nìyẹn. So mo ti gbé, èmi ti lọ tèmi. Ó bá tún di bí ijọ́ kẹta. Mo bá tún rí tí mọ́mì wa tó ń kọ́kọ́ ọ̀nà kì í gbọ́ búbúlá lọ́nu abọ́ rẹ̀. Mo tún gbọ́ tó tún sọ pé àwọn tí mo tó fa ìjà gangan o. Wípé Red Rose ó lọ gbé kíní sílé. Ó lọ gbé CCTV. Ó gbé sí fóònù Alhaji. Bó ṣe pé níyẹn o CCTV sí fóònù Alhaji. Èmi ò tiẹ̀ gbọ́ wípé wọ́n ń gbé CCTV sí fóònù. Máa lágbára o. Àfi kílé máa rí bá kó ṣàánú wa. Somebody's account, phone, just to, because mo mọ àwọn ọkùnrin kan tó pé wọ́n máa ń divert messages. Not ọkùnrin pàápàá, ọkùnrin àtobìnrin tó máa ń divert messages partner wọn sí ọ̀dọ̀ wọn. Tí o bá sí trust, ṣe ti understand? I've seen so many couple like that. So on my hack, so every message that comes to my phone goes straight to my husband's phone, or my husband's phone comes straight to my phone. So people do it. I want you to trust about one. So like when I heard that, I was like, number one, Emmanuella kò ń ṣe ọmọdé, she's over 40. Alhaji wọn kì í ṣe ọmọdé, bàbá mi lọ́wọ́ 70. Why would she do that? That was what they said. Why? Okay. So but then yes, so only ó lọ hack. Then lórí platform yeah, everybody give judgment wọn. Wípé why we should do that? Ìwọ gan ṣe ìyàwó ni ẹni. Is a bug on a cell phone. Okay, Bola Queen
Melanie Bangbala said it's a bug on a cell phone. Okay, they put a bug on it, which transfers all the messages that comes to your phone to your partner's phone or wherever you want it to be transferred to. Well, CCTV learning yet here, you know. Okay, now I want to kilo le shele. Ele ma lágbára o, àfi k'Elédùmarè ọba kó ṣàánú wa. Came up with narratives of what happened between them, saying she's no more there. Anyway, that rumor came. Wọ́n ní wọ́n gbà pé Emmanuella ó gba ọkọ ẹ̀ létí. Tẹ́ bá rántí nígbà tí mo ṣe program, mo nígbà tí ò ṣí èrè. Sorry to say, madam and sir. But how will a woman slap her husband? Not even level tí àwọn people yìí wà. Wàá gbà Lájí létí. Báwo ni tí ẹ ṣe jẹ́? Báwo la aṣọ wo ló lò nílé aláró? Ṣé Kampala ni àbí Damask? So you understand? I'm like, kí ni gbogbo eléyìí? So that time when they brought that gist out, it took me time before I came out because I happen to know people that know them very well, and I get my information directly. So it's not gbogbo yẹn pé ó gbà létí ó bá lórí obìnrin. Ṣé Lájí gan máa stupid enough tẹ́ pé obìnrin tó bá máa dógan wọn ò ní tilẹ̀kùn àbí Emmanuella ní access to anywhere tí Lájí bá wà. Do you understand? So that rumor, it was just one of those nasty ones that people, elaborated and made it look as if, it was a big one. There was nothing. And until they saw them again together, I didn't want to come out again when I heard this. But I said, okay, no, let me just, so that people will understand that, look, even if they do have any issue, which I doubt, because it's the truth. Lórí ọ̀rọ̀ pé wọ́n lóògùn wọ́n fi ń ba tiwọn jẹ́, because kò ń yé mi ńgbà míì pé gbogbo àwọn tí Alhaji bá ti fẹ́ ayé wọn ò kí ń da. Ayé fẹ́ tí a da ó fẹ́ da ju ti Alhaji gan lọ. Sorry to use that. Fetia is doing very well. She's doing her business because she has not lost focus. Most women lose focus when a man leaves them. Most women go into depression because of the love Tokunimati portrays here. And we know Alhaji very well. When he's in love, he shows them like big baby ni woni. So most of them will fall into depression immediately tó bá ti fi kíní sílẹ̀. Òun nìyẹn o. Ṣé ẹ ti rí pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí wọn? Ṣé ẹ ti rí pé láyọ̀ làwọn méjèèjì wà? Àwọn èèyàn náà kàn dìde tán bẹ̀rẹ̀ sí gbé rúmọ̀ lóríṣiríṣiríṣiríṣi. Báwọn èèyàn ṣe máa ń gbé rúmọ̀ tán máa fi ń da lérú nìyẹn o. Emmanuella àti Wasiu Ayinde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ tárábìnrin yẹn sọ, kò sí nǹkan kan tó ṣe wọ́n. Emmanuella kò gbá Wasiu Ayinde létí. Bọ́rọ̀ ṣe rí gangan náà lẹ ti gbọ́ yẹn. Kí lè ròyìn lórí gbogbo àwọn àhesọ táwọn èèyàn sọ lórí marriage Alhaji Wasiu Ayinde, Kwam1 àti ìyàwó wọn Emmanuella? Drop comment here. Remember to like, share and follow us. Thanks for watching.